ló máa ka Quran ṣé kíkà Quran yìí wà láì fún yẹ káwọn ọkùnrin yẹn láwọn ìṣúná wa ń ta yìí wọn kó bá yín o èṣù tí wà ń ta gan o wọn ti tọ́ bọ̀ ọ̀rọ̀ àwọn pé àwọn ti sọnù tí bá ń ka Quran yìí dáadáa wẹ́ẹ́tẹ́ mọ Yorùbá ẹ lọ gbé Yorùbá ṣé rí kí ni kò wà tó máa ń dùn fáwọn èèyàn òkè wò tí ké túmọ̀ wá gbé Quran wá ń ka lálálálálálálá láì mọ̀ túmọ̀ tó ń kà you are wasting your time. o gbọ́dọ̀ mo sọ ẹnìkan ní ẹ ní àwẹ̀ tó kọjá ẹ̀ ń parí Quran méjì mo ní kàwé ló ń kà ìkàkùkà ló ń kà o ò lè fẹ́ ka Quran kò fẹ́ comprehend tó ń kà kó wá kó dídí kan tó ní àwẹ̀ o tó bẹ́ẹ̀ mi tó bá fi ń kírun mi ò sọ yẹn o ẹ̀wọ̀n kò máa ké lọ ní onídìí àti mọ́tòmọ́tò ń kà máa ké lọ ní òsì wàhálà mọ̀ kó o fẹ́ ka Quran o fẹ́ gbọ́ tó wà ń bẹ̀ yé o ò lè ka tó fún ṣùkọ́ o ò tó bẹ́ẹ̀ ta ni wàá kà o ò tó bẹ́ẹ̀ ó dàgbà kí wọn máa ka Quran Yorùbá ni kó máa kà kó máa gbọ́ tùmọ̀ ẹ̀ yé kó máa gbọ́ tùmọ̀ ẹ̀ yé ò lè kà tán fún ṣùkọ́ wàá lóṣù mẹ́fà àbọ̀sọ̀ ọdún kan kó tó lè parí tó fẹ́ gbọ́ tó wà ń bẹ̀ yé o tó kàn fẹ́ máa ka lérè fẹ́ o òkú fẹ́ gbọ́ yé ò lè kà tán fún ṣùkọ́ láyé tó máa lọ ní pé mo rọ̀ wá àwọn mùsùlùmí kódà àwọn tẹ́mi ẹ ti ń dàrú lórí pé ṣé sílẹ̀ sí ṣá sọ́nà lọ́nà ṣá lọ gbé Quran lọ máa kà á àṣírí ibẹ̀ nìyẹn kà láti Suratu Fatiha máa kà lọ lẹ́yọ kọ̀ọ̀kan máa rọ́ọ̀ṣì nítorí bá kà ronú sí péélẹ̀ tó lọ ṣe nǹkan míì tó padà sí díẹ̀ fúnra ẹni 2 hours lójúmọ́ fúnra ẹni kíni 2 hours lójúmọ́ kó wá fi ka Quran Yorùbá ló mọ̀ ọ́ gbọ́ tó bá gbọ́ gba Yorùbá English ló lè kà ka English tó bá bá ló gbọ́ tó gbọ́ túmọ̀ kàlábọ̀ wáyé ó bẹ́tà fún ẹ kó má kà á sínú gbogbo tó ṣe é lágbà láìla ìlànà Muhammad sallam wọn láwọn ọmọ ikọ̀ hàn sórí ìgbà míì ó máa ṣe sí mi dára tí kò bá rú mi lójú wá ìgbésí ayé ṣe ń lọ báyìí kí ló ṣẹlẹ̀ báyìí náà tí wọ́n mọ̀ pé Kùránì Yorùbá mi àbí English tí máa pọ̀ ṣe mọ̀ báwọn òbí ẹ̀ tiẹ̀ ṣe Kùránì ibi tí máa ṣì gba ìpẹ́rẹ́ ọlọ́gbọ́n àti máa kà tó ṣe bí ọlọ́run máa dáhùn sí. Ntí mo rò lẹ́bi gangan tó bá mi ní jẹ́ gangan solution tí máa ti ṣe gbá ìmàrí inú ẹ̀ ṣáà ni. Torí pé Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ni kò ń ṣàròsọ àwọn èèyàn gbogbo ẹsẹ̀ fún àròsọ àwọn èèyàn ni. Ẹnu mi ta sí Christian alẹ́ ìṣẹ̀ṣe kan náà gbogbo ọ̀nà ẹ̀lẹ́wẹ̀ wọ́n tí wọ́n mo ṣe bí èéfì yín lẹ̀ o ọ̀rọ̀ tí kan ibi òun ìwé tó bí wà lórí ẹ̀yìn náà ò nọ́mà ọ̀ṣẹ́ rí àwọn tó wà ń ta yìí àwọn tó ń jí wa tó fẹ́ jí wa lọ́mọ gbé tó fẹ́ kórí burúkú bá mùsùlùmí òkúta lọ́wọ́ yìí and we have to face them squarely pé wọ́n lè ń pa àwọn bàbá yìí tàbí lọ́nà pa èyí náà dẹ̀dẹ̀ tó bá délé yìí náà ẹ máa jẹun lásán àwọn olè gbàgẹ́ borí àwọn èèyàn jẹ́ ẹ wàá jẹ síbòmíì ni ṣẹṣẹ lágbà níbo ẹ kàn máa tàn ẹ máa gbọ́ o Quran 22 láti verse 52 ẹ máa gbọ́ bọ́ọ̀lù ìṣọ́ ọlọ́ni a kò rán òjíṣẹ́ kan tàbí ànábì kan níṣẹ́ síwájú rẹ àyàfi kí ó jẹ́ pé nígbà tí ó bá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ tiẹ̀ òun ti lọ ọlọ́wà ní èṣù yóò jù sínú ọ̀rọ̀ rẹ̀ táwọn ìbá ti kú láyé ọ̀rìnà tó kú láyé ló yẹ kí èṣù kó wọlé látọ̀dọ̀ Oòduà àtọ̀bàtálá gbogbo àkọ́tọ́lá náà torí ọ̀rìnà ní tíra o ọlọ́run sì wé ràn ó níwèé tá a fi ràn
tàbí ọ̀run mi là wọlé nìkan táwọn òdúrà dé tó kó òṣàdé tó kó ògùn dé tó kó ọya dé tó kó ṣọ̀pọ̀nà dé a ní gbogbo àwọn tí wọ́n ṣọmọ Yorùbá Ògún ọya ṣọ̀pọ̀nà òkè Ṣàngó ṣọmọ nọbí kọ́ni ṣé nọbí kọ́ni Ṣàngó tiwọn Ṣàngó tó wá tẹ̀sí sí Ọ̀yọ́ ọmọ nọbí ni Ìtàpá ní Niger State tọ́tọ́ yọ tí Yorùbá wá dà àwọn bàbá yóò ní ṣẹ̀ṣẹ̀ kankan wọn ò ní ṣẹ̀ṣẹ̀ kan ṣe tó bá ṣe bàbá yín rẹ wọn ò ní láti ilẹ̀ àwọn bàbá yín náà jàgbá wọn kó àwọn bàbá yín lẹ́rú ni wọn kó Yorùbá lẹ́rú ni lẹ́rú ló kó ẹrú fún ayé sára wọn ìran wa ti bọ̀ ọ̀sà rí ọlọ́run ti là wá tú ànábì wa tó jẹ́ òun àbí sọ́rí tó jẹ́ òun ní Nàìjíríà tó jẹ́ ọ̀run mi là òun là lọ́ bí Yorùbá nígbà tó dẹ̀ ti lọ ṣetán ti tọ́ fún ọ̀rọ̀ ẹ̀ wọ́n ti gbódùn fáwọlé wọ́n ti gbẹ́sẹ̀ fáwọlé bọ́lẹ̀ ṣe máa ń tọ́ gbogbo ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run nìyẹn wọ́n á ti lọ tán Kùránì nìkan ẹ wo Tàórátà àti Ìnjílà náà sọ̀tọ̀ ọ̀pọ̀ ni àwọn ẹsẹ̀ wọn bá ìyẹn ò lè Yorùbá ní bí àti wàá sí kíní kan ní ọ̀rọ̀ kíní kan máa ń ṣẹlẹ̀ àwọn ẹsẹ̀ òfurufú náà tiẹ̀ tọ́ ọ̀pọ̀ yẹn àwọn òpin tí Mósè kọ́lé ẹ̀kú táwa lọ ẹ máa gbọ́ Kùránì 5:12 ọlọ́run dájúdájú Ọlọ́run gba àdéhùn lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì a sì gbé òjò méjìlá dìde nínú wọn Ọlọ́run ti sọ fún wọn pé dájúdájú èmi yóò máa gbẹ pẹ̀lú yín tí ẹ̀yin bá ń kírun tí ẹ sì yan zàká tí ẹ sì ń gba òjíṣẹ́ mi gbọ́ tí ẹ sì ń ràn wọ́n lọ́wọ́ tí ẹ sì ń yá Ọlọ́run ní tó dára dájúdájú mo máa pa àwọn àṣìṣe yín rẹ́ dájúdájú mo máa mú yín wọ ọgbà ìdẹ̀ra tí odò ń ṣàn lábẹ́ rẹ̀ àmọ́ ẹnikẹ́ni tí ó bá ṣàìgbàgbọ́ lẹ́yìn ìyẹn òun ti wà lójú ọ̀nà tó ṣìnà verse 13 ẹ̀ máa gbọ́ nítorí yíyẹ fúnra wọn àdéhùn wọ́n yẹ àdéhùn Ọlọ́run àṣẹbílẹ̀ wọn Ọlọ́run bá wọn ṣàdéhùn ìjọba lè máa ṣe dáadáa o ayẹyẹ àdá irú àdéhùn tó lọ ń bá ànábì Ibrahim ọ̀dà àti àwọn ọmọdọ́mọ ẹ̀ dórí ànábì Muhammadu sallallahu alayhi wa sallam àwọn òpòyẹ ayé tí wọ́n ti dáadáa rọ̀ ní gbogbo ẹ̀ ṣe ń wárí fún Mọ́kà láti wá àkókò tí àdìsí rándanrandan àdìsí pé Islam àgbẹ̀ 73 ẹ̀ lọ́pọ̀lọ́ ṣé iṣẹ́ pé gbogbo ní ti dàrú sorry normal aládìsí ẹ̀ mọ̀ ọdún òní àdìsí ẹ̀ wo ẹ̀ lọ mọ̀ ọdún òní irọ́ náà pa má nà bí irọ́ náà pa Islam ò lè pín láyé ó ṣàlàyé fún mi kí wọ́n pè àlọ́bí náà sọ̀rọ̀ ó ní bùnìyàn Islam al-khams ó là gbé Islam lórí òkú márùn-ún ni òkú márùn-ún ni tó pè ní Islam rè márùn-ún ni alákọ̀ọ́kọ́ ká wọ́n lọ́lẹ́ ọkàn ẹjọ́ ìjọ wo ni wọ́n lọ́lẹ́ ọkàn gbòjò tó wà nínú Islam ṣé àní tébù ni nítorí Sufi Sunni ṣàǹsàlì àdàbàdà gbogbo yàyàyàyà yẹn ṣọ́ọ̀bù lọ́lẹ́ ọkàn aláàkọ́ ni káńkì wákàtí márùn-ún ìjọ wo nínú ìjọ ìsìláàmù tó jẹ́ Muslim tó kékeré wákàtí márùn-ún tó bá wà wọn ṣe Muslim òpó kan ti wó ilé wọn ti wó dànù nìyẹn ìjọ wo tó jẹ́ Muslim ní òfin yan zaka ní ìgbàgbọ́ nù zaka zaka yan àgbọ̀dọ̀ yọ ọtọ́ ìfẹ́ tó bá dúró lọ ìjọ wo ló takò Ramadan bí ká gbà Ramadan ìjọ wo ló takò àjì lílọ gbogbo ìjọ ló wà ní Mọ́kà àti ṣíà àwọn èèyàn tí ẹ̀kí wíwò mọ akọ́sẹ́yìn ṣíà làwà ọ̀ bá dẹ́gbé ẹ̀ẹ́dá rẹ̀ tó pè ní Ìsìlámù nìyẹn àdìs tẹ́ǹkà àdìs mọ̀ọ́dún ní irọ́ náà pamọ́ lẹ́bi irọ́ ni àdìs irọ́ pọ̀ mo ti túbọ̀ fún yín ní ọ̀nà ànábì sọ pé pọ̀ ànábì Ọlọ́run 124,000 ni wọ́n 313 lòjíṣẹ́ ni wọ́n mọ̀ọ́dún ní irọ́ ni tí mi ti mẹ́rin àánú Kùránì gbogbo ànábì Ọlọ́run pátá lòjíṣẹ́ Ọlọ́run kò sí 313
oríta tí nǹkan kan bí kí wọ́n gbà yín ni ìyẹn láì sáwọn yòlé lórí Islam kò lè pín láéláé ṣé ní ideology wa as in interface kó lè fi dá wa náà mọ̀ ló dá wa lálẹ́ kó lè dá wa náà mọ̀ ló dá kí ni wàhálà lẹ̀ ẹ̀ka àfihàn ògùn ẹ̀ lẹ̀ kọ́ lè pè yes àwọn aláìsùn náà tìmọ̀kádé bá ṣòkòtò jẹ wọn lànà bí òwò ṣòkòtò rí ẹni káwọn fáyín jáde kó wọn sọ pé irọ́ mú pa ìjà mi ò parọ́ àná bí òwò ṣòkòtò rí láyé ṣó ṣe máa dúrógún ṣé táná bí òun máa dúrógún ló máa dé gógósẹ̀ ìró làwọn mi máa ń ró èrò bá ṣe ń múlò rò tá à ń gbé ìrànwọ́ yẹn báwo mi ṣe ń múra nìyẹn ìró náà máa ń ró èrò wọ́n yẹ wọ́n ṣòkòtò ìró náà rò ẹjọ́ ṣé olè wọ́n ya gógósẹ̀ wá ṣubú tó yẹ gógósẹ̀ pé wà á lọlẹ̀ kò ní lè rìn tó bá lóbi ṣe máa ń múra gbọ́ngbọ́n nìyẹn alókè wọ́n ṣòkòtò gbogbo rádaràdá gbójúkò tó lọ sókè ẹ̀fọ́ gbọ̀dárùn-ún sí tó dá wa lálẹ́ yíyọ wí sí ọ̀rọ̀ ẹ̀sìn identity lásán ni a ní ẹsẹ̀ wọ́n àfáàyè kó jáde kó ní jáde ò parọ́ wọn tó bẹ́ẹ̀ wọn kúrò tó lè fi sọ wọ́n mọ̀ àní wọn rẹ̀ máa wọ àwọn jámi ẹsẹ̀ ló sọ wọ́n mọ̀ gbà yín ni àwọn tó ń bẹ̀sì wa jẹ́ nìyẹn tó ń fáwọn náà dẹ̀rẹ̀dẹ̀ yìí láì láti máa rẹ́nu sọ̀rọ̀ láti máa rẹ́nu sọ̀rọ̀ sí wa àwa láìláìlọ́lá ọlọ́ gẹ́mùs mi lọ wà láìtàlá yìí ẹ máa gbọ́ gba pàtì gbọ́ ọlọ́ni nítorí yíyẹ tí wọ́n yẹ àdéhùn fúnra wọn ọlọ́ni aṣẹ́ ìbílẹ̀ wọn a sì mú ọkàn wọn lé kókó wọ́n ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kúrò ní ààyè ibi tó wà tí wọ́n bá sọ báyìí wọ́n á change ẹ̀ tí wọ́n bá sọ báyìí wọ́n á change ẹ̀ tí wọ́n á change ẹ̀ wọ́n yìí báyìí Tàórátà jẹ́ nìyẹn o kánàbí tó dé sọ́nà lọ́wọ́ wọ́n tọ́ ọmọ Tàórátà wọ́n tọ́ ọmọ Ìnjílà ọ̀rọ̀ Jésù ọkùnrin ọlọ́mọ preserve òun ni kó lọ́dún ìsọ̀rọ̀ Kùránì chapter 15 verse 9 ọlọ́ni àwa lásán Kùránì kan náà láti máa ṣọ́ sallallahu alayhi wa sallam subhanallahi wa ta'ala abẹ́rẹ́ ọlọ́mọ preserve òun ni ló fi jẹ́ pé tẹ bá wá Ìnjílà ẹ̀wọ̀n ní Kùránì original Injil tọ́lọ̀ fi rán Jésù gbogbo ẹ̀wọ̀n ní Kùránì ẹ̀ bá ń bẹ̀ fáwọn tẹ bá wá Tàórátà ẹ̀ Mósè ẹ̀wọ̀n ní Kùránì ẹ̀ bá tẹ bá wá Súfì Ìbọ̀rímọ̀ ẹ̀wọ̀n ní Kùránì ẹ̀ bá tẹ bá wá ìwé Dáfídì kò ń ṣe orin tán náà ẹ̀kọ́lọ́kọ̀ ọkọ̀ lọ́wọ́ aṣáájú wípé ọlọ́kùnrin kan lópin Zẹ̀búrà Dáúdà jẹ́ mú ká ẹ̀ mú ṣe mọ̀ ẹni tó tọ̀ wọ́n lẹ̀ báyìí ṣé Zẹ̀búrà Dáúdà ni Zẹ̀búrà kọ́ nìyẹn lọ́lọ́pàá o tó bá Zẹ̀búrà Dáúdà ló kọ́ àrùn máa rí mo tọ̀rọ̀ fi ránú bí Dàwúd ẹ̀ lọ wọ́n Kùránì ẹ̀ bá ń bẹ̀ tó fọwọ́ sùn láì mọ́ lọ́mọ ẹ̀ bá lọ Kùránì Zẹ̀búrà Dáúdà tẹ́ka Zẹ̀búrà kọ́ nìyẹn o ẹnì kan kọ́ jẹ́ ìwé gbogbo ọ̀gá lẹ́ o tó ń jẹ́ tí mo tọ̀ wọ́n rẹ̀ ṣé mo lọ sí máa sọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run ló ń ṣe mọ̀ fáwọn mélòó ṣe mọ̀ fún yín Zẹ̀búrà kọ́ nìyẹn o ṣé wàá rí sáàmù Bíbélì orin lásán nìyẹn yóò tiẹ̀ súnmọ́ Zẹ̀búrà àwọn ọ̀pọ̀lọpọ̀ orin kalẹ̀ tó fẹ́ sọ wá di Pasuma àti Obesere and all that ká máa jó kiri ẹ̀fọ́rin yìí ẹ fi ìlú yíyí kọ́ yíyí ni tí wọ́n máa ń fún ni torí ẹ̀mọ́ tó máa fún ẹ̀ tó máa sọ pé wọ́n ní gbogbo ẹ̀jẹ̀ ìyàsọ́ fún àtẹ̀mí díẹ̀ tí wọ́n ní ẹ̀yin Kristian ó kébùlẹ̀ rí ẹ̀wọ̀ àkẹ́májọ́ ṣọ́ọ̀ṣì àní àyẹ̀ lọ Psalm 100 Psalm 144 ṣé Jésù jó rí ẹ̀rí ọ̀dọ̀ Jésù sí tọ́lá wọn ń tẹ̀lé bí ò tiẹ̀ mọ̀ wọ́n rí wọn á lọ wé ìwé Dáfídì wá tí wọ́n fẹ́ ṣàkóso wọn ní májẹ̀mú láéláé wà ń bẹ̀ tí wọ́n fẹ́ ṣàkóso wọn ní ọgbọ̀n òkú alágbẹ́ láyé ti parẹ́ àti ọgbọ̀n kan di tuntun bí Pọ́ọ̀lù ṣe wí fún wọn alhamdulilayi kí ẹ májẹ̀mú sì wà láàdánwò ọlọ́wọ́ ó ní tí ò kọ́ mọ̀ ní kí òun tó wá jẹ́ Muslim ó tó wá lágbóyè tó ń ṣe wà láì orí tí ò kọ́ mọ̀ alhamdulilayi rabbil alamin
náà wọ́n ṣe dojú òkú ìwé Mósè rú nìyẹn o bẹ́ẹ̀ lọ ṣe dojú òkú ìwé ànábì wáyé ànábì Ọ̀rúnmìlà ànábì ọlọ́ọ̀ni orúkọ ẹ̀kọ́ níjọ́ Ọ̀rúnmìlà orúkọ ẹ̀kọ́ nìyẹn wọ́n sọ fún pé náà wàásù tó ń ṣe ló pa orúkọ ẹ̀ rẹ̀ Núhù ṣe orúkọ ẹ̀ ní Núhù ni wáàsí tó ń ṣe ló sọ di Núhù àwọn afáàní Abdulgafari ló ń jẹ́ èmi ò mọ̀ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣebí kọ́ bàbá kan ń lọ ní ajínigbìrún ilé ajínigbìrún ẹ̀jẹ̀ sórúkọ àbáyé ló ń jẹ́ ajínigbìrún sórúkọ àbáyé ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo tí ó máa ń ṣe máa tún wà láyé ni pé ó máa wọ́n ta àtúgbà ọ̀yá ẹ̀dẹ̀ wọn ní àbá ajínigbìrún tó ti dé ètò parúkọ ẹ̀ rẹ̀ ẹlòmíì mú orúkọ ẹ̀dàárọ̀ ẹ̀ mọ́ ajínigbìrún ilé bàbá ajínigbìrún ṣùgbọ́n ó sì máa níyẹn náà gbẹ́dẹ̀ púpọ̀ orúkọ Yorùbá bàbá kan àti mùsùlùmí ẹ̀ lọ́dọ̀ ìmọ̀ọ́mù tó wà lọ́kọ̀ mi bàbá kò sóṣì èyàn sọ́kọ̀ ló jẹ́ kò sóṣì slang tó máa ń gba kò sóṣì wọn ló kún orúkọ ẹ̀ lọ́dọ̀ bàbá kò sóṣì àfàdé tó pọ̀ bẹ́ẹ̀ lọ nítorí ṣe sọ́run nílà gbogbo nìyẹn gbogbo máa sọ kí nìkan fún yín ṣé ní ọ̀run nílà ànábì ọlọ́ọ̀ni fáwọn Yorùbá nígbà tánọ́bì ti dé ní tẹ́nì ẹ̀ ti parẹ́ sallallahu alaihi wasallam gbogbo ayé tó wá ní fún mọ́kàlélì torí pé Muhammadu jẹ́ universal prophet yìí gbogbo wọn tá a ti ránṣẹ́ kí Muhammadu tó dé yìí oníṣẹ̀ṣẹ̀ ẹ máa gbọ́ ọ tá a ti ránṣẹ́ kí Muhammadu tó dé àwọn ìran la máa rán wọn sí wọn tó máa ti lọ tán èṣù máa ń gbàjọba ni àwa ìfúnṣe ideology èṣù ẹ̀ á fi sínú ẹ̀ fún wa àbátú padà sẹ́sẹ̀ àárọ̀ àti máa gbàgbé táwọn ọ̀nà bí ọlọ́run ẹ̀ mú wa wọn ìjọba gbé ti dégbò ìgbà tí Muhammadu dé sallallahu alaihi wasallam òun ló jẹ́ universal prophet mi ò fi sẹ́lómi lẹ́yìn ẹ̀ mọ́ òun ni seal of every prophet and messenger of God òun ni seal olábí ìṣòpin wọn ló fi jẹ́ pé ẹlòmíràn ti ní wá pọ̀ lẹ́yìn Muhammadu lọ́nà ṣe kó gbogbo àwọn òwe tó jẹ́ òrìjínà lọ́nà ṣe dà á fánábì sínú Kùránì tiẹ̀ gbogbo tó ń sọ níbẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ rẹ ẹjọ́ fún àpẹẹrẹ kémi tó dáyé èyí máa ń gbọ́ gbàkémi dáyé máa ń gbọ́ mẹ́ta lọ́kàn wa Ọlọ́run bàbá Ọlọ́run mo máa ń gbọ́ lẹ́nu kíṣẹ̀ dáadáa tá a lè jọ gbọ́jú bá nìyẹn Kùránì wá jẹ́ kó nínú Kùránì 21:25 Ọlọ́run àti àti wọ́n ń ṣe àrùn wọn ní nǹkan kan gbé Ọlọ́run kan ṣe kó máa pariwo kọ́ lè máa sin lọ́hùn ó yá Ọlọ́run àwọn tá a ti ránṣẹ́ kí wọ́n tó dé àwọn mẹ́sẹ̀gì méjì jù kó máa sọ pé Ọlọ́run kan ṣe ló wà ó ẹ má sí òòṣà Ọlọ́run nìkan ní kẹ́ máa sìn ẹjọ́ tí ò bá sílẹ̀ lọ Kùránì ṣe nígbà òfin tí mo bá ń lè bẹ́ẹ̀ lọ sí wọ́n ti tún ní òkú ní èṣù ló máa ń ṣe kinní yẹn ṣetán ló máa ń ṣe náà wá gbìyàn gidi ni ká sọ pé èṣù kan ní ṣetán ṣèbí wà ṣetán ní èṣù náà wù ẹni àwọn oríkèé èṣù tó ń bí ní Kétu Bẹ̀nẹ̀ ni o kò yẹ Kétu bí o Kétu original Kétu gángan Bẹ̀nẹ̀ ni Benin Republic Bẹ̀nẹ̀ gángan ni wọ́n ti bí èṣù tí yóò bá ń bọ èṣù yẹn gángan ọmọ Kétu ni kò ń ṣe ògiri òkú ló ń jẹ́ olódò ni kò ń ṣe ògiri wo òkiri òkú ẹni máa ń sọ̀kù fún yàn kiri ló ń jẹ́ bẹ́ẹ̀. àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe ádámọ̀ níyà lórí ìyàlẹ́ṣà láwùjọ.